nínú lẹ́tà yẹn ó tún dárúkọ Èkìtì ń bẹ. tó bá bí yín dá sà Sultan Sokoto tí pálásì yín bá dé Èkìtì ẹ má bọ̀ tí gbàyẹ́lẹ́ máa mọ̀ pé lóòótọ́ ẹ̀yin lẹ́ni Nàìjíríà ẹ má bọ̀ lẹ́kìtì ẹ̀yin gẹ́gẹ́ ní ká wá ṣe inauguration sharia ọ̀hún ẹ̀yin gẹ́gẹ́ la fẹ́. bóyá ìwọ pàṣẹ ní Sokoto táwọn ọba wa tán yí lẹ́yìn wò ìwọ ní kó má bọ̀ ẹ̀yin olórí burúkú ẹlẹ́rù ọ̀ràn lórí ẹ̀yin ẹni bí máa bọ̀ gbàyẹ́ la máa mọ̀ pé lóòótọ́ ọba Sokoto máa ń dábìrà lóòótọ́ ìyẹ́gẹ́ la máa fi mọ̀ pé lóòótọ́ ó lágbára aláṣẹ ni tó bá lè kọ̀ǹtú àwọn ọba wa òrè lẹ́tà òrè ọ̀pọ̀lọpọ̀ nínú wa ti máa rí lórí social media ó ti káàkiri lórí social media eléyìí tó pè ní Muiz akọ́lá náà wà ń bú dámúdámù kìnnì kan kò sí mi mú bẹ́ẹ̀ èmi ni máa rẹ́yìn tẹ́ bá ń gbọ́ kò ṣeé pa ẹ padà lọ. Islamic nìkan authority àwọn ló wá ẹ̀dì ẹ̀ tẹ́ bá dárúkọ eléyìí àwọn ló máa ẹ̀dì ẹ̀ tẹ́ bá dárúkọ tọ̀hún àwọn ló máa ẹ̀dì ẹ̀ wọ́n wá sọ Yorùbá di second commander again wọ́n wá sọ wá di useless people in our father's land. ọba wa wá sọ̀rọ̀ ẹ wá ọba olóṣù kákan wá ń pàṣẹ sí orí adé kì í ṣe wọ́n wé kì í ṣe pé wọ́n lọ ra aṣọ ọ̀pá white bíi 24 wọ́n wá fi wé. oṣù kálẹ̀ lórí kó máa rú kiri o àwọn ẹni bí ẹni tí ìran Yorùbá ti ń gbégbé ayé wọn tá à ń gbé papọ̀ lónú rálì táwà lánàá bàbá kan sọ ń bẹ̀ ó ní aláàjì lòun ṣùgbọ́n ó fẹ́ kìrìsìtẹ́nì tínú wọn dẹ̀ ń dùn papọ̀ dè ní. Hello sir. Yes sir. Yes sir. Yeah. Ṣé ẹ fẹ́ dá ṣètò ní sà? Ok, ẹ jẹ́ kí n láàdọ̀ ẹ̀. À ń gbọ́ yín sà, à ń gbọ́ yín. Ẹ pẹ̀lẹ́ sà. Yes sir. Yes sir. Bí mo ṣe rí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn. Bẹ́ẹ̀ni sà. Inú dẹ̀ ń rún mi ní mo fi inú rún mi tí mo wà inú ń bí mi. Orí ń fọ́ mi bí mo ṣe ń sọ̀rọ̀. In fact, inú yẹn ń rún mi bẹ́ẹ̀ ni pé kí n gbàdúrà yìí pé kí Ọlọ́run dẹ̀ ti Sultan Sokoto yẹn kó dẹ̀ tí wá sílùú Èkìtì. Bẹ́ẹ̀ni o tó bá mọ̀ pọ́ mọ́ ọkọ ló. kó tí wá ká mọ̀ pọ́ mọ́ ọkọ ni kóun fún ẹ̀ wá sí Èkìtì kóun fún ẹ̀ wá sílẹ̀ Yorùbá kó wá bá wa wípé dandan ni ká gba ṣàríà kó wá tẹnu ara ẹ̀ fọ́ kó rìn wá kò ní ìwé lẹ́tà ọ̀ kó wá bá ọba kó wá bá ìwé Adó Èkìtì kó wá bá láàfin kó wá bá wọn láàfin kó ní ẹ òun fẹ́ kí ṣàríà dúró ìgbà ọlá máa mọ̀ pé ọmọ ọkọ nílò pọ̀ páwọn lọ ní Nàìjíríà. Yes. Ló bá ìgbà ọlá máa mọ̀ pé ọmọ ọkọ òun ni wàláì tó bá pé wá kò ní pé padà kúrò láàfin. Aṣẹ́ ní tẹ̀dùmarè kì í ṣe ti fanu. Kò ní pé padà kúrò láàfin yẹn. Àti ọmọ nǹkan tó ṣẹlẹ̀ a ní nǹkan kan ta fẹ́ bá òun sọ àwọn bàbá wa tó wà lé àwọn ni ká máa kì láyà pé bàbá ṣe fẹ́ gbọ́ àwa ọmọ yín nǹkan tá a fẹ́ òun la fẹ́ tẹ́yìn gan bá sọ̀pọ́ọ̀tì wọn bàbá ẹ máa fàpèrè yín pìtàn ni o ẹ máa fi àpèrè yín pìtàn ẹ máa fi àpèrè yín pìtàn kí ló dé ló a lọ sí Sókótó ká lọ pa fẹ́ lọ gbalẹ̀ wọn a lọ sí òkìní ká lọ pa fẹ́ lọ gbalẹ̀ wọn ó sì jẹ́ pé ilẹ̀ tiwa lẹ́fẹ́ wá gbà lẹ́fẹ́ máa kọ̀ǹtró wa lórí ẹ̀ sọmọ Yorùbá ò sí lọ́hùn ni. wọ́n ní nínú lẹ́tà tó kọ́ yẹn sà they want to be dealing about the marriage
tọkọ tìyàwó mo wá ṣé ẹ máa gbọ́ mi sà ṣé normal court òun entertain marriage ni. Exactly. Ẹni tí ò bá ti lè tẹ̀lé òfin ilẹ̀ Yorùbá tí ò bá ti lè fọ́ọ̀mù kan tó ń ṣe sà kò sí òfin Islamic nínú constitution tẹ́ bá rí pé òun ló ṣe gbé constitution ló ṣe gbé kíní yẹn wá sí House of Assembly ńbẹ̀ yẹn ló ṣe gbé kíní yẹn wá sí House of Assembly ńbẹ̀ yẹn pé kí wọ́n ṣe ṣàríà yẹn gbà yẹn nígbà tí wọ́n gbà House of Assembly òun ni kí lorúkọ ẹ̀ òun ni wọ́n ṣe tún gbé pé òkè ńgbà tó ti gbà á ipe tí wọ́n máa gbé ṣàríà ìtọ́jú tí fẹ́ dánwò ní pé tó ti gbà ní House of Assembly ẹjẹ́ àkúgbé wọ ilẹ̀ wọn gbà ìwé ká wo bóyá mo gbà gbọ́ ṣé mo pé mi mọ̀ bóyá mo send voice message kan sí yín lẹ́yìn ìgbà tá a reject kìíní yẹn lẹ́kìtì mo lálàá níwájú ọlọ́run ọba àtẹnìyàn táwọn gbọdọ̀ pé gbẹ́yìn rán ọba tí máa lọ jíìfù lọ́jọ́ ìkẹyìn mo rí pé wọ́n ń sọ wípé wọ́n ń ṣe kí ni wọ́n ń káńsù gbèsè àwọn èèyàn ní Nàìjíríà mo wá ní gbèsè àwọn èèyàn kẹ mo wá rí pé Kristẹni dájọ́ ọmọ Yorùbá àtàwọn ọmọ Yorùbá tó jẹ́ pé à ń ṣoríṣẹ̀ṣe àwa fẹ́ lọ síbi tó lọ́pọ̀ tí ń káńsù debt àwọn èèyàn yẹn àwọn Fúlàní ìlà bá ń bẹ̀ mọ̀ kó tó ń sọ fún wa ni wọ́n nínú Mùsùlùmí nìkan làwọn ń káńsù debt yẹ. ṣe rí pé wọ́n tún wé ọgbọ́n ní ìbọ̀. Bàbá mi tó tún fẹ́ fi sọ wípé tó bá ti ṣe Mùsùlùmí nǹkan tó fẹ́ ṣe nìyẹn. ẹ má gbọ́ mi sà those Yorùbá people tó ń pariwo wọ́n Nàìjíríà ṣé ẹ mọ̀ pé ní north sà wọ́n pe kíní kan ní Islamic Bank. Bẹ́ẹ̀ni sà. àwọn mo ní ọ̀rẹ́ tó jẹ́ Mùsùlùmí pọ́nbélé ọmọ Yorùbá ni nígbà tó dọ̀hún òun náà fẹ́ lọ gba owó ńbẹ̀ ó wá dárúkọ ara mi ìfẹ́ dárúkọ orúkọ ọ̀hún ṣé ẹ mọ̀ pé àwọn Mùsùlùmí wa ń bíbà yìí orúkọ Yorùbá gẹ́gẹ́ máa ń wà nínú orúkọ wọn ó wá dárúkọ ara ẹ̀ pé òkè o àṣìṣì kìíní kan ẹ jẹ́ kí àṣìṣì ọlá kìíní kan Adébáyọ̀ ó ní wọn fóun gbọ́sọ̀ pé òun lè ṣe jẹ̀ ní Muslim làwọn Mùsùlùmí kan wá gbé wọn rù ní ilẹ̀ Yorùbá. There is nothing like a special offer for Yorubas. Sir, nínú Islamic Bank ibẹ̀ náà ti kówó fáwọn Boko Haram o. Exactly. Nínú Islamic Bank tẹ́ bá rí àwọn bọ́ọ̀sì nígbà tá yé Emefiele tẹ́ kó owó tí àwọn aráàlú wá tán rí wọn kò sí tàwọn tó fi yàn wá lójú jẹ pé owó tẹ̀yìn ò rí oore o we go kill you tired. Exactly. So àwọn kan dẹ̀ jáde síta. Kẹ́lẹ̀ mọ̀ yí pé bó ṣe wà yẹn kò sí nǹkan tá a máa ṣe bàbá Èkìtì òun ni pé ká máa gbáradì bàbá mi mo ń sọ̀rọ̀ mo ní kò sí bí tàjẹ̀sílẹ̀ ò ṣe ní sí àwọn pípù yìí ṣẹ́fẹ́ jẹ́rí nǹkan tí gbogbo wa mọ̀ òun ni pé wọ́n fẹ́ gbalẹ̀ wa. Bẹ́ẹ̀ni. ṣẹ́jẹ̀ mọ̀ yí pé that's a target. inú ni bí mo kọ́ta ìmọ̀ wá wù. Bẹ́ẹ̀ni. kó máa fi ojoojúmọ́ rá bàbà fẹ́ni tó ń ṣe nínú ibi ni sí ẹ kò lè yí ọkùn ẹ̀ padà sí ẹ láyé. Bẹ́ẹ̀ni kò ní kó fẹ́ràn ẹni kò ní kó fẹ́ràn ẹni. Àwọn bí yóò lè fẹ́ràn wa nǹkan tí kọmọdọ kí lorúkọ ẹ sọ nìyẹn man navy yẹn nǹkan tó sọ nìyẹn tó sọ wípé a lè bá Hausa gbé ṣàbẹ̀ kan tí ń lépa ẹ̀mí máa nìyẹn fẹ́ ṣàjẹ̀ sí kóòtù sí wọ́n ní pé tó ń sọ pé a lè bá Fúlàní gbé láyé pé máa yẹn sọ kọ́mọ́dọ̀ tó sọ wípé Buhari ò bá máa wọlé lọ́dún yẹn lọ́hùn tó ní tí ó bá ṣe ó náwọn mọ àwọn tó ní boko àwọn tó ń ṣe boko ẹ mọ̀ náà kọ́mọ́dọ̀ ọmọ Yorùbá ní báyìí tó sọ ní Channels Television. Bẹ́ẹ̀ni wọ́n wẹ̀ mí ẹ̀ ń sìn bó ṣe wáyé. tó lówó bẹ̀rù pé ká má wàá gbé òun. ṣùgbọ́n òun náà rẹ́ dìde wọn very intelligent man. kó bá bọ̀ lẹ́kìtì. tó òun ní alátìmọ̀ yìí pé àwọn pípù ìfẹ́ gbalẹ̀ wa wọn ò dẹ̀ kọ́ nǹkan tó máa gbà bóyá ọ̀ bá pa gbogbo ilẹ̀ Yorùbá run kò kàn wọ́n bàbá mi so káwa náà rẹ ẹni tó fẹ́ pa wá àwa wá ń dúró a sì ń dúró pé a sì ń dúró ẹ jẹ́ ká máa ra ma bàbá mi bá a dúró bá a gbé nǹkan ogun a máa jà gbẹ̀yìn náà ni wọ́n fẹ́ pa wá gbẹ̀yìn náà ni kí ló dé tàwa gbẹ̀yìn ká dìfẹ́ndà ogun yẹn kúkú bẹ̀rẹ̀ ká mọ̀ pé ìbẹ̀rẹ̀ ogun la máa ń rí lóòótọ́ kò sẹ́ni tó máa ń mọ̀ parí ẹ̀ ṣùgbọ́n ọdún wo la fẹ́ dákẹ́ báyìí dì tàbí wọ́n á máa ṣe lẹ́sẹsẹ wọ́n á máa tọ́ ṣé wọ́n ti ń tọ́jà wa látijọ́ yìí
tí a react so ó yẹ ká mọ̀. support the program. ó yẹ ká mọ̀. ẹni kí ni yẹn sà. no mo sọ fáwọn èèyàn ni ẹ̀yin kọ́ ẹ máa sọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ni sà ó yẹ káwa èèyàn ti mọ̀ ẹ̀yin mùsùlùmí Yorùbá ẹ jọ̀ọ́ ẹ ṣí orí yín lẹ̀ ẹ má jẹ́ káwọn àwọn Fúlàní yìí kí wọ́n lò yín fi ba ilẹ̀ yín jẹ́. Ẹ wo ilẹ̀ Haúsá for example ẹ wo ilẹ̀ Haúsá látijọ́ tí wọ́n mú Haúsá wọ́n ní káwúsá lọ máa pa àwọn ọba wọn wọ́n ní káwúsá lọ máa pa àwọn èèyàn wọn Haúsá ṣe gbogbo ẹ̀ fún wọn tán ẹ jọ̀ọ́ ọmọ Danfodio mà ló ń jọba nílẹ̀ Haúsá lónìí. Gbogbo Fúlàní gbogbo ẹ̀míà tó wà nílẹ̀ Haúsá pátá ọmọ Fúlàní mà ní ẹ jọ̀ọ́ ń bo la Haúsá wà níbo la Haúsá wà ṣáwúsá ò ní ràn ni. Wọ́n ti Haúsá ti parí nǹkan tó fẹ́ ṣe fún wa nílẹ̀ Yorùbá nìyẹn kò síbẹ̀ tí lè ba Islam yìí tó wọn ò rẹ́yìn Yorùbá bíi Muslim. bẹ́ẹ̀ni wọn kà yín kún Muslim. bẹ́ẹ̀ni wọn kàn ló yàn fẹ́ fi dalẹ̀ yín rú ni. ẹ ti jẹ́ kó ní sí ẹjọ́ à ń bẹ̀rẹ̀ yìí ẹ má jẹ́ kan lò yìí kó má máa dìgbà tí mò ń sọ fún ẹ sí tó gbọ́ tí mo wá jọ̀bọ̀dá tí mo wá rí pé Fúlàní ń bá mi jà tó dẹ̀ ti sọ lórí íńtánẹ́ẹ̀tì pé tí Fúlàní bá ń bá Yorùbá jà àwọn ọmọ mùsùlùmí Yorùbá sọ pé tí Fúlàní bá ń bá Yorùbá jà in fact àwọn máa support Fúlàní yẹn torí pé mo yá àwọn nú ẹ̀sìn so definitely tí n bá ti rí Muftau Ahmed Taoridi Yekini tí máa pa yín lọ nìyẹn torí mi ì ní dúró pé kẹ má bàa pa mí. bí mo wá ìkẹfí ń ṣe báyìí kódà Sultan Sokoto ò ní jèrè tìrantìran ikú máa pa ẹ́ ni pẹ̀lú nǹkan tó ń rò sí Yorùbá kó tó di wípé èrò yín ó jọmọ báyìí Ọlọ́run máa gbẹ̀mí ẹ̀ wàásù ò ní jí mọ́. àṣẹ wàá. wàásù ò ní jí mọ́ torí Ọlọ́run Yorùbá ó máa fi agbára ẹ̀ hàn yín. yes. tó gbogbo ẹni tẹ́ ń gbìmọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá tẹ́ ń gbìmọ̀ pọ̀ láti ọdún tó ti pẹ́ over 200 years tẹ́yìn Fúlàní ti ń gbìmọ̀ pọ̀ láti gbalẹ̀ Yorùbá ẹ̀ẹ́rí gbà ẹ wo bọ́lá òun ṣe wá gbọ́tọ́ lọ́hùn ni ṣe gbọ́tọ́ lọ́hùn tọ́lọ́hùn fi dá wa sí di èní tẹ́ẹ̀ tí ìlú wa kó lẹ́rú ó wá jẹ́ this present day a máa fà á já bàbá mi a máa fà á já gidi tó máa dogun ọ máa panu Yorùbá àwọn máa panu wọn at the end of the day wọn ò lè nílẹ̀ wa gbà a máa jókòó sórí tébù ní tábà fi parí ẹ̀. gbogbo wa jọ máa ganu sí eléyìí ni. bẹ́ẹ̀ni àjọ máa bẹ̀rẹ̀ ẹni ẹni Fúlàní nǹkan tí máa bá ọmọ Yorùbá nìyẹn ẹni Yorùbá kan tó bá pa nísìnyí Fúlàní ò bá pọ̀ ọmọ Yorùbá nùgbó ẹ bọ́ síta nínú ọjà tí Fúlàní wà ẹ bẹ̀rẹ̀ sí ní bẹ́ wọn lórí lọ ni wọ́n bá pa ọmọ Yorùbá kan ẹ wọnú ọjà ibi tí Fúlàní kóra wọn sí ẹ bẹ̀rẹ̀ ńbẹ̀ ẹ má ní Fúlàní tó lọ pààyàn nù gbóyè lẹ́fẹ́ mú ẹ lọ pa Fúlàní míì torí pé lórí burúkú ni wọn kò sí ìtọ́jú rere ní ilẹ̀ Yorùbá ẹ jọ̀ọ́ ṣé mi mọ báwọn ṣe ń ronú àti báwọn Yorùbá ṣe àwọn ọmọ mùsùlùmí Yorùbá mi wọ́n bẹ ṣe ń ronú ṣé ẹ fẹ́ sọ fún mi wípé bí Fúlàní ṣe wà yẹn ṣé ẹ̀yin rí ìran Yorùbá pẹ̀lú Fúlàní àbẹ́ ríran Ìgbò pẹ̀lú Fúlàní kí wọ́n jọ ṣọ̀rẹ́ mọ́táyà fi parẹ́ báyìí ṣé ẹ rí ṣẹ́yìn kọ ṣé ẹ ronú ni Fúlàní tó ti pa bọ́ kékeré pa àgbà pa ẹni àwọ̀ ṣe wọ́n ṣé ìyẹn lè fẹ́ mú lọ́rẹ̀ mélòó lọmọ Ìgbò ti pa nú ọmọ Yorùbá lájọ́ tó ti dá Nàìjíríà lẹ̀ mélòó lọmọ Ìgbò ti pa nú ọmọ lájọ́ dá Nàìjíríà lẹ̀ mo sì sọ wípé àwa àti Ìgbò a máa jẹ́ ọ̀rẹ́ a máa gba ilẹ̀ wa tán a máa jẹ́ friendly neighbor bọ̀ àwa àti Fúlàní wà láì tá a bá gba Nàìjíríà tá a bá gba ilẹ̀ wa ilẹ̀ Yorùbá tá a lè jẹ́ friendly neighbor a lè jẹ́ bẹ́ẹ̀ torí pé a ní fún wọn láyè kí wọ́n wọ orí ilẹ̀ wa èyí tó pa ti tó
àgbègbè ayé rọrùn àlàáfíà ojú wa tó nǹkan tá a ní a lè ṣayé wa bó ṣe wù wá irú ìgbà tí Yorùbá bá dá dúró yẹn tí Tinubu bá jẹ́ president tó bá fuck up gbogbo àwọn amáṣì lọ sọ́fíìsì ẹ̀ kò ní ever bí ìdákó ní kán yìnbọn pa wá torí kò ní lè ṣe torí pé mọ̀ pé ọmọ Yorùbá lélẹ́yìí wọ́n mọ ilé òun wọ́n mọ ibi tóun ti ṣẹ̀wá wọ́n mọ ìbẹ̀rẹ̀ wọ́n mọ ìlú ẹ̀ ṣùgbọ́n ẹ sọ fún mi inú èèyàn ọmọ Yorùbá tó ti pa tí Buhari ti dá lóró ta ló lè lọ sẹ́yìn lè lọ sí ilẹ̀ Haúsá kan lọ́mú bọ́ọ̀tà kan pẹ́ ẹsẹ̀ justice kò lè possible kẹ tó débẹ̀ wọ́n ti pa yín lọ́nà bọ̀ tó bá pínlẹ̀ Yorùbá ni àti gọ́vnà o àti sínétọ̀ o àti whatever àti president tó bá ń ṣe wèrè àwọn ọmọ Yorùbá ló máa kojú ẹ̀ torí pé ọmọ Yorùbá lòun náà a máa wọ́ lọ sọ́fíìsì ẹ̀ ó máa resign nìkan níyìn bọ́ kan báyìí kó tó resign bá ti fẹ́ máa gbégbé ayé wa yẹn ẹ ṣe gan ni sà. Thank you bàbá mi thank you sir. ìmọ̀rẹ́ o ẹ̀yọ́ ọmọ Yorùbá ọba Sokoto ó ránṣẹ́ sí kábíyèsí èwì ìtàdó tíátíá pé àwọn ọmọ mi wọ́n náà fẹ́ introduce sàríà oníkòsí tó jọ mo fẹ́ kí kábíyèsí ìwé adókòkò ọ̀rọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu Sultan Sokoto ẹ jẹ́ ká máa bọ̀ wá ẹ̀yin ọmọ àlè agbódegbà tí wọ́n rán níṣẹ́ ìbísí ìrànyìn tẹ̀dẹ̀ ń jẹ́ Maurice Akíọ́lá Maurice Dr. Akíọ́lá àti Olúwo tó ní Ilé Ifẹ̀ yìí ṣorísun ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká máa bọ̀ àti Mufti ọmọ Ìgalà Igbódìran ẹ jẹ́ ká máa bọ̀ ìgbà yẹn la máa mọ ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ àlè ìgbà yẹn la máa mẹni tó nílùú yàtọ̀ sẹ́ni tí ò nílùú ìgbà yẹn la máa mọ̀ pípé lóòótọ́ àti lódodo ẹ̀yin lẹ́ni Nàìjíríà we did not doubt about it pé Nigeria belong to you no doubt about it but Yoruba land belong to us we will not allow you to use religion destroy our land ó ṣe ìwọ ni èèwọ̀ gidi ni mo fi ń pariwo fẹ́yìn ọmọ Yorùbá bí òwe àwọn bàbá wa ni tán ni ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ ń tá a ṣe lánàá ní Èkìtì ń tí ẹ̀yin ọmọ Yorùbá ṣe lánàá ní Èkìtì ó já wọn lára jẹ ó mú wọn lára so èrè díẹ̀ náà fi lọ kọ lẹ́tà hello bàbá mi tẹ bá fẹ́ kó orí WhatsApp ní kẹ́pẹ́ ok hello mo gbọ́ yín ọ̀yá. Sorry bàbá mi lẹ́kìtì ẹ kúṣẹ́. ẹ jèrè. ẹ kúṣẹ́ ìlú bàbá mi kò ní bàjẹ́ fún yín. sẹ́rí ìgbàdo mi kàn lè sọ ní sí pé àsìkò yìí la máa mọ̀ bóyá a ní ọba nílẹ̀ Yorùbá àbí a ní àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá. tí Sultan Sokoto bá fi lè gí bọ́dà láti Sokoto ó fẹ́ mọ̀ bóyá àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá máa reply ẹ̀ àbí àwọn ọba wa máa dá padà fún àbí wọn ò ní dá padà fún ká tó wá mọ àwọn tá a máa kó èpè tì nílẹ̀ Yorùbá ká tó wá mọ àwọn tá a máa dájú èpè wa tọ́ba ní ká má fún àwọn àgbàlagbà yẹn lépè tí àwọn àgbàlagbà yẹn bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn kódà gbogbo ẹni bòdì tó bá gbẹnu sígbà yẹn a máa kóbo táwọn yẹn ni ìsinmi a máa mọ̀ bóyá ní àwọn ọba nílẹ̀ Yorùbá táwọn náà lẹ́nu ìsinmi a máa mọ̀ bóyá ní àwọn àgbààgbà Afẹ́nifẹ́bi tọ́láwọn Afẹ́nifẹ́re ìsinmi a máa mọ̀ bóyá wọ́n wà nílẹ̀ Yorùbá àbí wọn ò sí nílẹ̀ Yorùbá. káwá tó mọ ibi tá a dojú èpè wa kọ àti ibi tá a dojú ìjà wa tá a dojú ẹ̀kọ́ nígbà kan sí kò bá tó. a fún yín ní ọjọ́ méjì péré evidence yìí padà fún Sultan Sokoto. a fún yín ní èmi adẹ̀ fún yín ní ọ̀la tí ẹ bá ti dá èsì padà ká mọ̀ pé ọ̀la èmi ọ̀la mẹ́sẹ̀gì yìí náà kan Sultan Sokoto kí gbogbo ayé dẹ̀ rí pé ẹ̀yin náà dá padà tó bá ti di ọ̀túnla a máa bẹ̀rẹ̀ pẹ̀lú yín gbogbo ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá yẹn. bàbá tó ń sọ̀rọ̀ yìí mùsùlùmí ni o bàbá tó sọ̀rọ̀ yìí mùsùlùmí ni o. iṣẹ́ la máa mọ̀ bóyá ní àgbààgbà nílẹ̀ Yorùbá ṣe bàbá mi lẹ́kìtì ṣé bí Ọọ̀ni of Ifẹ̀ ó gbéra ọlọ́sọ́dọ̀ Buhari ọlọ́ba àbí so náà wọ́n ti give order láti Sokoto sí àfẹ́ mọ̀ bóyá
Ọọ̀ni of Ifẹ̀ náà ó tó ń pelẹ̀ lórí ọba ilẹ̀ Yorùbá afẹ́mọ̀ bọ́yá bí Sọ́tà Sókótó ṣe ń pelẹ̀ lórí ọba ní nọ́ọ̀tì ní Sókótó bọ́yá Ọọ̀ni náà bóyá ó wà ń sojú ọmọ Yorùbá ni o àbí ó kàn wà bẹ́ẹ̀ àti tẹ́ńpọ́rì ni ìsìlámà mọ̀. àwọn akẹ́nibẹ́ bí wọ́n ti wá gbowó lọ́wọ́ àwọn olóṣèlú tó ń pera wọn àwọn àgbà òfò tó yẹ pé àgbà wọn gbogbo ọjọ́ alẹ́ wọn ò ní lóore àwọn olóbùkú tó fìyà jẹ ọmọ Yorùbá ọjọ́ alẹ́ wọn rádaràdà náà máa fi lò ó. a máa mọ̀ ń sìn ẹ jẹ́ ká sì ṣègbè wa ẹ jẹ́ ká sì fi ọ̀rọ̀ tó wà nù wa ẹ jẹ́ ká fi pamọ́ ná títí di ọ̀túnla. Afúnyín ní ọ̀túnla afúnyín di ọ̀túnla yín àgbààgbà ní táwọn Fúlàní ń dẹ́wò ọ̀dà tó ń gíìmù láti nọ́ọ̀tì wá sílẹ̀ Yorùbá yẹn afẹ́mọ̀ báyẹn náà máa dá padà fún wọn àbẹ́ẹ̀ ní dá padà fún wọn. àwọn ẹ̀yin mẹ́ta la fẹ́ bá jalè Yorùbá ẹ̀yin mẹ́ta ni o ẹ̀yin ọba wà ń ẹ̀yin àgbààgbà tẹ́gbẹ́ ayé láyé fẹ́nifẹ́ bí àbáfẹ́nifẹ́ rẹ̀ tù ẹ̀ka yín gómìnà ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yẹn tí àbá ti rí kẹ̀kẹ́ nu yín tó sọ̀rọ̀ ìgéṣin tí Sọ́tà Sókótó sọ àjẹpọ̀ lórí burúkú ni gbogbo yín. ok bàbá mi Abíọ́dún Adébùsọ́lá Sọ́tà Sókótó ẹni kí ni ọ̀dà tó give náà ni wípé mo rò pé orí program tó ṣe lẹ́kìtì lánàá sà yes ó dẹ̀ rí gbogbo àwọn nǹkan tí àwọn gómìnà wa lẹ́kìtì commissioner of police wa lẹ́kìtì governor Ogun State tó náà tó sọ lánàá pé sàríà ò ní kò sí àyè fún sàríà ní ilẹ̀ Yorùbá ó wá give order wípé kán dá padà pé kán má yọ mùsùlùmí lẹ́nu so they have right to create any sharia in any state in Yorùbá land so order tó mú wá nìyẹn ó wá kọ lẹ́tà yẹn gàdàgbà sí àwọn ọba wa nílẹ̀ Yorùbá ìyẹn la wá ń sọ wípé ìmọ̀wọ̀ lóògùn ń bọ̀ o bàbá mi lẹ́kìtì tún tẹ́tí wa lórí ilẹ̀ wa. bàbá mi lẹ́kìtì. yes sir. ṣe rí agenda àwọn pípù yìí plan táwọn pípù ti ń plan láti 2,000 years 1,000 years bọ̀ 200 years láti ń plan yẹn bọ̀ wọ́n ti arrive báyìí o wọ́n ti níbi pọ́ọ̀tì wọn gangan lọ́sẹ̀ wà báyìí o wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ rà wọ́n ṣẹ̀ṣẹ̀ gbogbo plan wọn láti jọ yìí tẹ́tí ń plan wọn lọ́tà bàbá wọn ti ń plan bọ̀ oṣù gangan lọ́sẹ̀ fẹ́ sọ pé yes àwọn ṣẹ̀ṣẹ̀ débi táwọn ń lọ báyìí so ti eyín ibẹ̀ lẹ́tí máa mọ̀ ìgbà tó bẹ́ gbogbo à ń pariwo pé wọ́n fẹ́ fi Lukman Gbádégẹṣin jọba ilẹ̀ Ọ̀yọ́ wọn fi jọba so ti hàn sí gbogbo ọmọ Yorùbá báyìí so ti hàn sí gbogbo wa báyìí ṣe pé àwọn iṣẹ́ ọwọ́ àwọn Fúlàní wèrè yẹn ni iṣẹ́ ọwọ́ àwọn ẹ̀mí Sókótó ni ìtọ́jà ti kọ́ rẹ̀ lórí àwọn Gbádégẹṣin torí èmi tí mo bá ń sọ̀rọ̀ ọmọ Ọ̀yọ́ ni mí ọmọ Ìyálà fi gangan ni mí bàbá mi ọmọ Ọ̀yọ́ ni ìyá mi ọmọ Ọ̀yọ́ ni ìtàn àwọn Gbádégẹṣin ò dá lọ́yọ̀ọ́ àwọn Bello Gbádégẹṣin ìtàn wọn ń ṣètàn rẹ̀ lọ́yọ̀ọ́ ọba àkọ́kọ́ tọ́kọ́ máa jẹ lọ́yọ̀ọ́ tó ààfin dẹ́ ìwò yẹn tí Aláàfin ti gbéṣẹ́ tó jẹ́ láwọn pè láàfin tó gbéṣẹ́ kẹrẹ̀ sí yẹn ààfin yẹn ní gbogbo bàbá ńlá àwọn Aláàfin ti ń jẹ tí gbogbo ọba tó bá jẹ ibẹ̀ ló ń lò ìwọ ọba Gbádégẹṣin àbí wọ̀tẹ́bà tó ń pe orúkọ ẹ̀ ó wá ní torí pé o ti close máwọn ẹ̀mí àwọn Sókótó àwọn ọmọ Fúlàní yẹn ìwọ wá jọba lọ́yọ̀ọ́ ó wá sọ wípé wò lè dúró sínú ààfin yẹn torí àwọn òrìṣà tó wà bẹ́ẹ̀ kó wò lè so òrìṣà ó wá lọ kọ́ ààfin wèrè rẹ ó wá lọ kọ́ ààfin dìdìrì òfò tó gbọ́ ó wá lọ kọ́ síbòmíì ó wá kọ́ mọ́sálásí síbẹ̀. bàbá mi. lẹ́ni tí ò tí jọba. ṣé mo ní lẹ́ni tí ò tí jọba àbí. no bàbá Gbádégẹṣin bàbá Lukman. wọ́n ti pẹ́ tẹ́tí ń plan gbogbo kìíní yìí. ìtàn lọ́wọ́ àpàdà sọ̀rọ̀ ẹ̀ tí Lukman ò fi débi tí ò fi débẹ̀ lónìí. ìtàn tí bàbá Lukman ti kọ́ lẹ́yìn gbà yẹn ìyẹn Bello Gbádégẹṣin tó kọ́kọ́ jẹ ọba ńgbà yẹn tó lóun ò lè dúró nínú ààfin Ọ̀yọ́ tó ní òun fẹ́ kọ́ ààfin tòun síbòmí tó wá lọ kọ́ ààfin yẹn síbòmí ó wá kọ́ mọ́sálásí síbẹ̀ mọ́sálásí ńlá bẹ́ẹ̀ pé tábà ti ń wọ ọbẹ̀ báyìí ẹ máa kọ́ ọ̀pẹ wà ní ọ̀dọ̀ àwọn ẹ̀mí àsokò àwọn nọ́ọ̀tì yẹn ni mọ́sálásí yẹn láti kalẹ̀ ti máa ọmọ Ọ̀yọ́ ni mí èmi ti ṣe fídíò rẹ̀ mo ti sẹ́ndì ẹ̀fí sí mídíà kan rí mo ti lọ bẹ̀ mo ti snap ẹ̀ mo ti ṣe ibi tó wà tó súnmọ́ lẹ́mi ni kò ṣe pé bẹ́ẹ̀ ẹsẹ̀ ni máa fi rìn láti lé mi dé pálásì tó wèrè tó ló ń kọ́. ó ló kọ́kọ́ pa àṣà lẹ̀ ó kọ́kọ́ pa àṣà kì í ṣe nílẹ̀ ní Ọ̀yọ́ ó kọ́kọ́ parẹ́ ńgbà yẹn. tó ní kò sí tó ń jẹ́ òòṣà gẹ́gẹ́ bí olórí burúkú ètò wà níwò yẹn bó ṣe ń ṣe é sí yẹn bẹ́ẹ̀ nìyẹn náà ṣe ṣe nígbà yẹn. ìyẹn bàbá Gbádégẹṣin Bello yẹn. so ìtàn tọkọ rẹ̀ nígbà yẹn fún àwọn Lukman Gbádégẹṣin òun ló máa padà kọ rẹ̀ níwò tí fámílì Oníwò kankan òfin ní dórí àpèrè Olúwo fìwé ẹ̀ mọ́. àmín.
àmín. Olúwo bá ṣe wà yẹn kò kí ń ṣe pé máa wàjà níbi tó wà yẹn ní kí gbogbo ọmọ Yorùbá máa gbọ́. Olúwo máa tí gómìnà bá yọ ńgbà tó bá tó táìmù táwọn ọmọ Yorùbá bá yọ á yọ fúnra wa. Olúwo ni Olúwo tó lórí burúkú wọn àwọn ẹlẹgbà ìbọdẹ fún wa. Bẹ́ẹ̀ni. débi tá a dédé lónìí. Bẹ́ẹ̀ni. àwọn ẹlẹgbà ìbọdẹ fún wa. tí àwọn sọ́tà Sókótó wọ̀dẹ́bọ̀ lórí burúkú tó fi ń lẹ́nu tó fi ń lérí sọ alílẹ̀ Yorùbá àwọn Olúwo ẹni fún chance àwọn irinṣẹ́ sọ́tà Sókótó nìyẹn. Bẹ́ẹ̀ni. ọmọ wèrè tí sọ́kàtà Olúwo fẹ́ wọ́n fún ní pọ̀sẹ́wó wọ́n ti ṣe gift fún mi torí kó lè máa ta ìran rẹ̀ sóko ẹrú. kó lè máa dalẹ̀ Yorùbá rú. kó lè máa dalẹ̀ Yorùbá rú kó lè máa ta rẹ̀ sóko ẹrú. ó pa ìtàn kan ó ní Ilé Ifẹ̀ yìí ṣe orísun Yorùbá. mo gbọ́ gbogbo ẹ̀ ṣé ẹ̀rọ ọgbà mọ̀kàn wá wò ní pé kí ni Adeleke ń ṣe ní Ọ̀ṣun state tí wọ́n ti fi yọ Sàrìsídì Olúwo látijọ́ ẹ̀. Adeleke lóòótọ́ àmọ̀ pé mùsùlùmí nìwọ náà àwọn tó fi Olúwo jọba àwọn tẹ̀blíìkì ní ẹ̀dáàlì Arẹ́gbẹ́ṣọlá àjẹ́ńdà Arẹ́gbẹ́ṣọlá ẹ̀wò tẹ́ bá ti ń pè wọ́n ní tẹ́ bá ń porí akọni a máa ń porí kinní kan tá a fi ṣe tẹ́ bá ti ń perí Ràṣídì Olúwo ẹ máa porí Ràífù Arẹ́gbẹ́ṣọlá náà torí òun ló fi Ràṣídì jọba ìwọ nǹkan tí Olúwo ń dán láláwọ̀ yẹn kò sẹ́yìn Arẹ́gbẹ́ṣọlá náà o torí mùsùlùmí àwọn oníṣòkòtò tí ò kalẹ̀ ní Arẹ́gbẹ́ṣọlá o. ìwà àwọn kájà àwọn mùsùlùmí yẹn tí ṣòkòtò mọ̀ọ́dẹ́ ń délẹ̀ yẹn tí wọ́n ju Boko Haram lọ. wọ́n burú bí wèrè nílẹ̀ yìí ẹgbẹ́ ìdìbò gbẹ́ ní wa àwọn ló ń dá gbogbo wàhálà yìí lẹ̀ wọ́n burú bí wèrè bí sẹ̀pọ̀nà ni. so gbogbo ẹ̀ ní gbogbo àwọn wèrè yẹn irú ẹ̀ ní múfú ti wèrè yẹn náà àwọn oníṣòkòtò tí ò tẹ́lẹ̀ ní múfú ti tẹ̀ wò yẹn náà ìwà wọn burú àwọn yẹn lè gbọ́bẹ̀ sí yẹn lọ́rùn. èmi tí màá sọ̀rọ̀ mùsùlùmí ni mí ilé bàbá mi ṣùgbọ́n wọ́n ti jẹ́ kékeré yẹn wọ́n ti jẹ́ kẹ́sìn yẹn yọkó lọ́rùn lọ́kàn gbogbo wa. mọ́sálásí nílẹ̀ Yorùbá a máa sọ di ilé ìtajà ní supamákẹ́tì la máa sọ gbogbo ẹ̀ ní bàbá ní tẹ́ bàbọ̀ yìí a máa sọ gbogbo ẹ̀ ní supamákẹ́tì a máa sọ bẹ́ẹ̀ di a máa fi kọ́ nǹkan míì tá a máa sọ di gbogbo a máa sọ di nǹkan míì. ẹ wá fi ilẹ̀ Yorùbá ẹ wá mú ẹ̀sìn burúkú yẹn ẹ wá fi dalẹ̀ Yorùbá rú. ṣé ẹ̀sìn rẹ ni wọ́n ní tí Wàsíù sọ pé ó ní wọ́n ganu ọmọ Wàsíù náà ń lé kiri náà. bàbá mi Wàsíù gbogbo ẹni tó bá àtàkì Wàsíù lórí ọ̀rọ̀ tí Wàsíù sọ kò ní yẹ wọ́n. Wàsíù ò sí ọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ jẹ́ ni kò mẹ́sàn orúkọ ẹni kankan ṣùgbọ́n ẹni tẹ́mi rí bá wí nínú ọ̀rọ̀ yìí náà ni Wàsíù la tún máa rí bá wí. àwọn náà wọ́n yára ń gbà sójú wọn dúdú la máa pẹ́ ni o àwọn náà kó gbogbo ilé ayé wọn kó sọ́wọ́ àwọn mùsùlùmí. ọwọ́ ìṣẹ̀lẹ̀ sí àwọn mùsùlùmí tẹ wá kólé ayé yín lọ́wọ́ ọwọ́ àdójú ìjà kọ yín a gbọ́ pé ilé Wàsíù kan gidi ilé kan ó fà mùsùlùmí kan máa fi ṣe kí náà pé àṣàlátù àbí kí náà wọ̀dẹ́rà tó ń ṣe gidi. ṣé ẹ dákun. àwọn tá nísìnyí àwọn ó yé mi náà. ẹ má wọ káàsì farabalẹ̀ náà. ẹ má tuṣu dẹ́sẹ̀ àlẹ́ kòkò. ó kù díẹ̀ ni ṣùgbọ́n àwọn tá à ń sọ yìí tọ́ba wa ní ká gbé wa nísìnyí before that time náà a máa kó bò wọ́n ni kò sí nǹkan tó fẹ́ ṣe fún wa. bàbá mi mẹ́sẹ̀gì yìí ẹ jẹ́ kó máa dọ́dọ̀ àwọn àgbààgbà lẹ́yìn Yorùbá sẹ́ẹ̀. gbogbo bí táwa lè pín dé ká pín ọmọ Yorùbá èmi ni mò ń sọ̀rọ̀ Èkó ni mò ń gbé mi ìdẹ̀ ní dáko orúkọ mi kò ní dáko àbẹ́ni lọ́ba lọ́kọ́ ń bẹ̀rẹ̀ orúkọ mi kò ní yẹ yín. bẹ́ẹ̀ni kò ní yẹ wọ́n. Èkó ni mo wà ẹ mú òun mi ká wá mú mi tí mo wà kò ní dáko gbogbo yín. ẹ wá kẹ ẹ jáde lọ lẹ́nu sọ́la kẹ ẹ dá padà fún ẹgbẹ́ àsopọ̀ tẹ́ ẹ bá ti dá padà fúrógàmù tá a máa gbé kalẹ̀ látẹ̀ni lọ látọ̀tún la lọ orí ẹ̀yàn ọba àgbàgbà lẹ Yorùbá ni ẹgbẹ́ bá dá wa lọ́wọ́ kó tó bá ní ká mọ́ sọ̀rọ̀ sí wọn mọ́ a máa gbóhùn náà ṣe pé papọ̀ mọ́ra wọn ni. bẹ́ẹ̀ni. torí àwọn òkun lè wà káwọn kan wá sọ kẹwàá kó wa lẹ́rú ẹ̀yin ọmọ Yorùbá wọn náà ẹ̀yin ọmọ Yorùbá náà kẹjọ lẹ́rú yín tó ti bẹ wọ́ọ̀sì gbogbo ọpọlọ yín ẹ̀ wá kó lọ́wọ́ Fúlàní Fúlàní wá gba gbogbo lẹ̀ Fúlàní wá ń jẹ́ orúkọ Yorùbá tó tún fi adé sí orúkọ ẹ̀ àwọn ajá Fúlàní mọ́ ẹsẹ̀ ẹ̀ wá ti dàpọ̀ mẹ́sẹ̀ ọmọ èèyàn àwọn àmọ́ Fúlàní mọ́ àmọ́ Yorùbá mọ́ àmọ́ àjẹwà mọ̀ mọ́ àdára wa mọ̀ mọ́ ló fi jẹ́ pé tẹ bá wà ní tẹ bá nínú ilé kan tó bá ń tòrò ó máa lé bẹ́ẹ̀ ní òsì dàgbà. gbogbo ọmọ àlè tó bí jọ
tí Fúlàní bá sùn tó bá ya wọn sùn lẹ́sẹ̀ oko tó bá ya wọn sùn tó fi owó tàn wọ́n nígbà tí ojú sí dúdú tó bí wọn tó lọ gbé ọmọ àlè fọ́kọ wọn tó kọ́ máa rò pé yàwó ló ń lo ọmọ òun ló ń lóyún àwọn ọmọ àlè rẹ̀ ló ti dàgbà sí o. nǹkan dé. àwọn ìyá yẹn náà láyé gbà yẹn ìyá àgbàlagbà yẹn náà àwọn náà ṣe ṣìnà tá ṣe lóko kí Fúlàní kí wọn mọ̀lẹ́ tó fún wọn lóyún tó fi owó tàn wọ́n àwọn náà ló ti ṣẹlẹ̀ yìí. bẹ́ẹ̀ni. ẹ wo àjẹ́ndà àwọn mùsùlùmí yẹn wọ́n sọ wípé mẹ́rin Ọlọ́run wí wọ́n ní kẹ́ lọ máa fẹ́yàwó 4, 5, 6, 10 mọ tẹ́mì ni bàbá mi wọ́n fẹ́ fẹ́yàwó tọ́pọ̀ kẹ́ lé bímọ tọ́pọ̀ kí gbogbo wọn á di mùsùlùmí ké gbogbo ọmọ yẹn wá pọ̀ gbogbo mùsùlùmí wá tètè bá gbogbo lẹ Yorùbá nígbà ṣẹlẹ̀ sí wa lẹ Yorùbá nìyẹn. wọ́n máa ráàdì fún yín kẹ́ tó rí kìrìsìtẹ́nì tó fẹ́yàwó 2 àbí 3 ṣùgbọ́n àwọn mùsùlùmí sọ wípé mẹ́rin Ọlọ́run wí o ní ìwà mẹ́tẹ̀sọ̀ yẹn wọ́n fẹ́ fi kírètì nǹkan kan jáde ni. ọ̀nà láti ń rí yìí. Ọlọ́run ò sọ pé kẹ́ ẹ lọ fẹ́yàwó àwọn ló máa sọ pé ẹ jẹ́ ká sọ máa bíbù yìí tó máa ń fẹ́yàwó tọ́pọ̀ wọ́n á lè bímọ tọ́pọ̀ so mùsùlùmí náà sì pé á fi lè pọ̀ so nǹkan tó ṣẹlẹ̀ sí wa nìyẹn o. onídàá fún gbogbo wọn. àmì àṣẹ. tó bá di ọ̀tún ládàá àbájáde wa yín àgbàlagbà lè rẹ̀ ẹ̀yin gómìnà ẹ̀yin mẹ́ta ni gómìnà ọba àti àwọn afẹ́nifẹ́bi tó pẹ́ àwọn afẹ́nifẹ́bi táwọn bá jáde ẹ̀yin bàbá òfòrí a máa ṣépè fún yín pé tá a bá ṣẹ́ fún yín lọ́ máa padà pa yín lọ́jọ́ tó dán yóò ní bí ọjọ́ tẹ máa kú tọ́ yín pẹ́ bá padà kú. onídàá fún gbogbo yín. ẹ ṣeun bàbá. ẹ wá dà wá ọmọ Yorùbá àwa dàbí ẹranko sínú ìgboro ọmọ ẹlẹ́ran wọn wá ń jẹ gbogbo ẹ̀ńkọ́ máa ṣe káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ẹ wá ń fi ọba 1 ọba 2 ọba 3 sí ọba 4 ọba 5 ẹ̀ńta gọ́ọ̀dì wa ẹ̀ńta gọ́ọ̀dì ẹjọ́ pín owó pẹ̀lú Fúlàní àjọ oníwó tẹjọ́ pín pẹ̀lú sọ́tà àfowótótó àtàwọn òwúrẹ́ àgbàgbà àwọn Fúlàní òfò yẹn owó tẹjọ́ pín lórí góòdù tẹ gbé nílẹ̀ Yorùbá kò jẹ́ kẹ́ni yín tọrọ mọ́ láti sọ̀rọ̀. tọ́lá mọ̀ wípé tá a bá ti sọ̀rọ̀ àwọn Fúlàní máa kílèmù pé ṣe báwọn làwọn ní Nàìjíríà wọ́n dẹ̀ máa mọ̀ bá ṣe máa ṣẹ́ẹ̀tì up tó máa fi gbàbẹ̀ ẹ̀ tó máa fi blọ́ọ̀kì àbí tó ń lọ sọ yín sẹ́wọ̀n. lẹ́yìn ẹ̀fẹ́ kúbẹ̀ ṣẹlẹ̀ ẹ ti rọ̀ pé ẹjọ́ ń pín ni pé àdájọ́ lóhun mọ kíní kan ọ̀gá bí kíní kan gbọ́dọ̀ sí ẹjọ́ ń pín owó yẹn ni àwa dẹ̀ ti mọ̀. ṣùgbọ́n kò wá sí pé kẹ wá ròótọ́ kẹ wá rí aburú tó ń bọ̀ sílẹ̀ Yorùbá kẹ wá mọ́ lè sọ̀rọ̀ mọ́. inú sí yìí àwọn ìwèrè kan gbà tí wọn mọ̀ wípé gbogbo ń tàṣọ wọ́n lè pọ́ bẹ́yà àwọn rere ni àwọn pípù yẹn ọmọ tó ń sọ ni kò sí tọ́jà sẹ̀ríà kò sí ókè náà ó ti wá kílẹ̀ sí bí everybody pé sẹ̀ríà ti wọlé Yorùbá sí nígbà tí ẹ rí i pé Sọ̀tà Sókótó dá padà ó sì hàn sẹ́yìn bọ́dì sí báyìí ojú ẹni bọ̀dì máa tó bó ó máa tó bó à ń máàkì gbogbo wọn ó di ó kù díẹ̀ ni nígbà tí àsìkò bá tó gbogbo yín la mọ́ lẹ́yìn a máa wọlé ẹ má jẹ́ n sọ̀rọ̀ lọ́jọ́ náà àmà máa ń owó lẹ́yìn àmọ́ lẹ́yìn àtẹ̀yìn lẹ́sẹ̀ lófò àtẹ̀yìn ọba àtẹ̀yìn wèrè àmọ́ pé gbogbo ẹ̀yin ọba kọ́ àmọ́ ẹ̀yin ọba gidi o adá ẹ̀yin ọba gidi mọ̀ àmọ́ yín ọlọ́wà dẹ̀ bá dúró tẹ̀yin ọba gidi tẹ́ dúró tì wá ẹ pẹ́ lẹ́yìn àpèrè bàbá yín bàbá mi no àwọn ọba kan bẹ tá ẹ pé ọmọ adé sọ yín. tó bá di ọ̀tún látàrí pípọ̀ yóò bá jáde bàbá mi à ń sọ wọn ni tí wọn bá fèsì sí tí wọn bá jọ yìí tí olódùkú Sọ̀tà Sókótó jọ a máa jáde fún. ṣé kò sí àgbàgbà ilẹ̀ Yorùbá kankan tó lè wo ojú sọ́mà ni. ìpè tó oṣù ti lẹ́ o akẹ́gbàwẹ̀ lọ́la o ó ti jẹ́ ní Sókótó ni. àwùdá o. ó ṣe kò sí mùsùlùmí gidi ẹ̀yin Yorùbá ilẹ̀ yáyá ẹ̀yin Yorùbá kan tẹ́ pé ẹ̀yin mùsùlùmí tẹ́ gbẹ́sẹ̀ orí bíi ẹran ara ẹ wá ya wèrè. tí Sọ̀tà Sókótó bá sọ wípé òun ló sùn àbúrò òtí rosù ẹ̀yin aṣọ bá tí rosù kẹbẹ̀rẹ̀ àwọn ẹ̀yin ṣé dandan ní kẹ́kẹ́ lóde Sọ̀tà Sókótó ni. kẹtó báwẹ̀. wọ́n wá mú gbogbo nǹkan tẹ́lẹ̀ wọ́n wá kó sọ́dọ̀ olórí burúkú ẹ̀mí àwòrán Sọ̀tà Sókótó yẹ kó ní dá fún. àmín. àwọn ọmọdé ọmọ Sọ̀tà Sókótó wọ́n máa ṣe orúkú ni. àmín. tó ń bọ̀ yí pé ojú àwọn Haúsá yẹn náà máa tó ti là
wọn náà máa tó lé gbogbo ogun ọ̀ṣọ́tà wọn wọn máa padà ní wọn gbogbo kó dàfẹ́. bẹ́ẹ̀ni ẹ parọ́ bẹ́ẹ̀ni. bàbá mi ẹ jẹ́ fi yín lẹ́kẹ̀ẹ́ mọ́ bá tó program lọ. ẹ ṣé bàbá mi ẹ ṣé. God bless you bàbá mi. ẹ ṣé bàbá mi ojú ò ní tì yín. Ogunlọ́gọ̀ àwọn obìnrin ní ìlú Arárọ̀mí Ìbèṣè ni wọ́n jáde tí wọ́n fi ẹ̀hónú wọn hàn lórí bí Fúlàní ṣe ń dà wọ́n láàmú lórí oko wọn. So wọ́n jáde wọ́n dìde lọ fẹ̀hónú wọn hàn fún kábíyèsí ọba ìlú Ìbèṣè àwọn wọ̀nyí. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọkọ̀ ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.